jaṣọ lọ ọmọ ló wù mí jaṣọ lọ báṣọ pẹ́ńlẹ̀ yóò dá kí ìsàbọ̀mọ́ pẹ́ńlẹ̀ yóò di rere ọmọ ló wù mí jaṣọ lọ ọmọ ló wù mí jaṣọ lọ báṣọ pẹ́ńlẹ̀ yóò dá kí ìsàbọ̀mọ́ pẹ́ńlẹ̀ yóò di rere ìbálòdé tòní o àràmọ́ríbà lọ́wọ́ Ẹlẹ́dùmarè ìyọba ìláyà aláwùrà bí ọba tó ní mi tó fún mi lóhùn ẹnu mi. mo tún dé lónìí gẹ́gẹ́ bí ṣe mi ni nítorí olóríire àrídùnnú ọmọ ni Aishat Ọmọládé Àsùnkẹ́ orí àrán ni bàbá rẹ̀ rú títí ẹrú àṣà o. bó pẹ́ bóyá ìwọ̀fọ́ padà sílé Báládé ò sí nílé ọmọ wọn níjọ́ ogún ẹ̀bù ọmọ níyì ọmọ nídẹ nílé ayé ìláyà aláwùrà bí dákunjájèrè àwọn ọmọ tá a bí lágbára Ọlọ́run ọba. happy birthday Àsùnkẹ́ orí àrán ọmọ kan bí ẹgbàágbèje olóríire ni àwọn ọmọ ìyá rẹ̀ pàtàkì pátákì náà ní wá kí ọkú ọdún Abdulfawaz pẹ̀lú Abdulrahman wọ́n ní máa bọ̀ ní gbàgede wọ́n láṣẹ ìṣàmọ́dún ọdún ayọ̀ ló sì ìmọ̀ṣẹ́ lágbára Ọlọ́run ọba ọdún márùn lókè pẹ̀lẹ́ ayé àyájọ́ ọjọ́ òní ní ọjọ́ kẹjọ oṣù karùn-ún lọ́jọ́ tó délé ayé ọba òkè oníjẹ́ òfin lẹ́yìn ṣàṣemọ́ lágbára Ọlọ́run ọba ìgbà tó délé ayé àmọ́ sí rere Èdùmàrè oníjẹ́ òkú fọ̀táyọ̀ àtẹ̀pẹ́ lọ́tẹ̀lẹ̀ yí pẹ́ Fawaz àti Rahman ní mọ́ wí fún ọ pé ọmọ ìyá Àdùnní ọmọ ìyá Àdùnní o kíkú má pa ọmọ ìyá wa ọmọ ìyá Àdùnní. Àsùnkẹ́ ò máa gbọ́ bí ti máa koríkì àwọn bàbá tó bí yín lọ́mọ ni. ńlá o ọmọ níṣà ò yè ọmọ níṣà ò kú ọmọ akọ́gbé ọ̀rajọ́ máa gbọ́ o. òye ọmọ forújà ni wọ́n koríkì àwọn bàbá tó bí yín lọ́mọ. máa rìn ìyàn fàǹdà koríjọ́ ọ̀pẹ́ láyé. ò ní kún kékeré orí o. àtẹ̀tẹ̀ gbé ní kù forí ìṣá. orí rẹ̀ ò ní gbà bọ̀dẹ̀ ibi lágbára Ọlọ́run ọba. ilé onílé ọ̀nà onínà ọwọ́. àìsàn onígbé ọ̀dẹ̀ lágbára Ọlọ́run ọba. kó o dàgbà bí àwọn àgbà kan wọ́n fọ ọmọ owó sọ́ndé ọ̀run lọ́jọ́ ọjọ́ sí lówó wá gbogbogbò ló wá dọ̀ kínní ọdọọdún ni láǹsọ lógúnlógún ọdọọdún nìkan sọ lọ́gbọ̀n ó mọ ọbẹ̀ ní bẹ́sù àtẹ́lẹsẹ̀ abẹ́ ẹ̀nà pẹpẹ wà á dàgbà dògbò ìgbà ọdún kan ní fún ọ lágbára Ọlọ́run ọba. Aisha mú jọjọ jàre mú jọjọ Aisha mú jọjọ jàre mú jọjọ nítorí pé o ti lé lọ́dún mú jọjọ àti wípé o lálàáfíà o mú jọjọ ọ̀rọ̀ yìí ó dàrí gbogbo ò bá ti mú jọjọ.